The rules and
regulation of the association. Members of this association must always obey the rules of the Almighty Allah according to the Quran and Hadith. Members of the society must obey and respect their husband as head of the family and always follow their instructions. Members must always dress in Islamic ethic and etiquette in the society and at home. Members must always pray 5 times daily as commanded by Allah. Lóòótọ́ àsàlátù lọ́lá àmọ́ bó ti lọ́lá tó òun yàn gbọ́dọ̀ fi hàn ṣeré alásàlátù atákọ̀ rẹ̀ bá ti fẹjọ́ sùn àbáwọn náà àdúgbò furasí bó kàn wá àsàlátù ni kìí kírun kìí ṣara wa àní tẹ́wọ́ gbà á. Members must be punctual and regular at all àsàlátù gatherings. Gbogbo bàtà bá wá ní àsàlátù láàyè lágbọ́dọ̀ máa wá yálà ní gbogbo bíta ní branches sí kìí ṣe tó mo wá wà nílé mo jókòó àyàtọ̀kọ̀ rẹ bá ní kó mọ̀ wá. Oníṣẹ́ tó fẹ́ ṣe fún lónìí nìkan láyọ̀ ń dá rẹ̀ àbítàrà rẹ̀ ò bá dá àbítàrà rẹ̀ ò bá le àbí tó ò bá má. Members must not gossip or bear false witness against each other. Láàárín ẹ̀yin tí ẹjọ́ lásàlátù ìsìkìlá ló fààyè pé kí ẹnìkan bẹ́ẹ̀ nìkan jà kò fi lẹ̀ àbíkẹ́ máa sọ̀rọ̀ ẹ̀yìn àbíkẹ́ máa fi tíkọ́tí nígbà tí àfáà bá ń ṣe wáàsí lọ́wọ́ àbá bá ń ṣàṣàlátù lọ́wọ́. Kẹwàá ríra yín rí ìyá lágbájọ́ ọ̀sẹ̀ tó kọjá láti ríra wa káyìn kẹwàá fi àsàlátù ṣe ìpàdé bí ìpàdé ẹlẹ́yẹ àwa kì í gbàyàn láàyè irú ẹ̀ láàyè. All members are not allowed to talk or hold any gathering when the imam or afa are rendering teaching or lecturing. Mo ti sọ ẹ̀ka ètò tẹ̀lé. When there is misunderstanding between 2 members and the society has interfered, we expect the issue to end there and not to be held again. Interdictic ìlànà ilé ìfúnni pé ìdáṣẹ́ láàrin alásàlátù méjì bá a bá ti dá sí i yálà wọ́n ń jà láti ta ni. Ìjọ wọn bá ti dé stick ìlànà tá a bá ti dá sí i díjà náà ń parí. Bàbá parí ẹlẹ́ẹ̀kíní lẹ́ẹ̀kejì tó bá dé lẹ́ẹ̀kẹta á ní kíkíní kejì wọ́n máa lọ wọ́n ń dójú ti Islam. All members of the society should train their respective children in a godly way and must show an example too. Islam tẹ̀ ń practicalize yẹn ẹni láti ṣe fáwọn ọmọ yín káwọn ọmọ yín náà wà látara yín. Ọlọ́run sì ṣe gbogbo yín tẹ̀ wà lásàlátù adọ́tí bẹ́nu yín tó ń ka Kùránì gbọ́dọ̀ àwọn tó ti ṣe wà límọ̀ bẹ́nu ẹ̀yìn ìyá. Ọlọ́run sì wá ṣe ẹ̀dá àwọn ọmọ yín fún wa ẹni àmọ́ kọ́ wọn tó. Àwọn tó sì ti máa tó tó ti ń practice Islam látara yín àti pọ̀ nínú ọmọ irun tá a fẹ́ ní stókì láàlú tá a fẹ́ kẹ́ máa ṣe o. All members must strive for the progress and success of the society. Alásàlátù kan gbọdọ̀ rí alásàlátù ẹgbẹ́ rẹ̀ kan tó wá dá sàlátù tó fowó sàárà alẹ̀ tó wá ní alágbájá àmọ́ bí tó ti ń rówó fi 500 naira alẹ̀ bí 50 naira alẹ̀ má yìí ẹnì kejì ẹlẹ́ẹ̀kan náà pé wọ́n náà má náwó mọ́ wọ́n bá tiẹ̀ jẹ́ alásàlátù máa gbowó oríire ni èyí wọ́n ibú kún wa. The behaviors and conduct of members must not go against the principle of the organization in the society or at home. Gbogbo wàtẹ́ máa wù níbí àti nílé kò gbọdọ̀ tako tí wọ́n ń pè ní ètò Islam àbí ètò istikilal. Ètò istikilal náà lè tó Islam, ètò Islam náà lè tó istikilal. Every member should always participate in all the society programs. Òyà gbogbo program tá a bá ní yálà à ń ṣe hijira ni yálà à ń ṣe Laylatul Qadri ni yálà à ń ṣe salatu báyìí ni yálà à ń kí Eidul Fitri àti Eidul Kabir àti Jumu'ah ni tá à ń ṣe láàyè gbogbo tó bá ti jọ má ti jọ gbogbo ọmọ wà ń bẹ̀ nígbà tó ti já sí pé gbogbo aṣọ òkú lọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mú aṣọ pàtí làwọn èèyàn mú àwọn òní ẹ̀ má ṣe kankan bí èsì pé kájọ má ṣe ọtọlọ́ àjọsílọ̀ àjọpọ̀lọ̀ láàyè tó dà. Examination of association members. Ní láǹfààní àti kàńtòrí pọ́jọ́ ti lọ nǹkan pọ̀ nínú ìwé tí wọ́n mú dání yẹn àmọ́ ìtí aláǹfààní àti kà nínú ẹ̀ ní àti kà ọ́n. Ètò wa ń jẹ́ sí the istikilal
látara pé máìkì ó máa lọ sọ́dọ̀ bàbá wa Fadilatu Sheikh Mudassir Mekudi òní wípé ó yẹ ká lọ́ọ̀chì CD wa lónìí ó sì yẹ ká rárá sàlátù tí ó lọ́ọ̀chì ìta rárá sàlátù kan tí ó sọ wípé bó ti wà yìí òun lọ́ọ̀chì ẹ̀ nígbà bíi 5,000 naira ìjáàrí 5,000 naira péré ìjáàrí nínú gbogbo alásàlátù Istiqlalul Aziziyya ṣáàrí àbáàrí bàbá àdínú wa wọ́n ní 5,000 naira làwọn fi lọ́ọ̀chì ẹgbẹ́ ọlọ́ọ̀chì mi bàbá àdínú wa ló jòkó tí wọ́n wé láwà nínú ìjẹjọ ọlọ́ọ̀jọ́ yìí náà mari Abu Amira ṣé ò sí mọ́ yóò bá sí mọ́ ìjà ní 2,000 naira mẹ́wàá lórí kẹsẹ̀tì tá a mọ́ dání ní ti gbogbo ẹ̀ máa gbọ́ látòlú lọ títí ayé àfáàwa olórí ọ̀dọ́ Istiqlal wọn ní 2,000 ṣé ń kọ́ ẹgbẹ́ ọlọ́ọ̀jọ́ mi nínú mẹ́wàá ó kù mẹ́sàn-án tààlà tó ní 2,000 lẹ̀ ó mú Islamiyya wọ́n ní 2,000 naira ẹ máa gbálẹ̀ kan náà ó di méjì ní mẹ́wàá ó kù mẹ́jọ ó yá 2,000 naira 2,000 naira tayọ́ ló ń ṣe 2,000 ẹ má jẹun pẹ́lẹ́rẹ́ ṣe ń fún bẹ́ẹ̀ kágbà kókò sẹ́ńtú fẹ́ ní sídìí lọ́wọ́ àmìra yín dà náà ìbá yín dà ìjọ yẹn kọ́ ìyàtọ̀ yìí fún 2,000 ó kù méje okùn mélòó okùn méje nínú méje tó kù ìpẹ́lẹ̀ tìra náà ló di ọ̀rà sí nínú méje tó kù ta ní ọ̀rà sí di 2,000 naira ṣé kò sí 1,000 naira ṣé kò sí náà táwọn pẹ̀lú orí ẹ̀ 1,000 naira kò sí ọ̀yà 500 naira ṣọ́wà. Gbogbo wọn ẹ̀sìpẹ́tì pé bí mo ti máa bu àwọn lọ́fẹ̀ẹ́ èyí padà bu àwọn náà ní kò wá sí tó fà á nítorí pé mo ti jù sórí platform wọn ní gbogbo yìí ti hàn ẹ̀ ti ń jọ ń bẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kí àfáwà Muhammad Bashir àti náà Muazzinu ẹ máa fi lè gba àwọn jàmáà lọ́wọ́ lẹ́yọ kọ̀ọ̀kan kó sì má di ariwo kí má ìpè máa mọ́ra àti lọ́sọ́dọ̀ bàbá wa Mekudi àmọ́ owó kò náà